Allah. Allah bak Allah otur ya o basıcı yerine valla tiba olle jolota. Iro ede yo fed Nigeria tabi Finland. Nigeria. Ni baye awo ibo basıcı iyo olle jolota lo. Ati wo mapa. Wo masale lo di baludi. So ni baye ibo ni wo mapa. Ajá rẹ̀ ti forí kó mi ó ti mọ̀ ní olówó rẹ̀ báyìí nísìnyí àbí. No. Adam pẹ̀lẹ́ o. Ń gbọ́ kí ló fẹ́ ṣe báyìí nísìnyí tó bá ti ṣe bọ́ fún màálù tí màálù bá bàjẹ́. Ń bọ́ ló sálọ, ń bọ́ ló tún sálọ. Ọ̀ ní sálọ. Sálọ ibo nítorí ó máa. Ń bọ́ ló máa sálọ. Lọ́dọ̀ ta ni? Ibi girama. Ó máa sálọ girama sì máa dáàbò bò àbí bẹ́ẹ̀ kọ́? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mami abo. Ààbò ni pé tó ẹ pé nǹkan kan ò fi ní ṣe ó ti yẹ nísìnyí téèyàn bá dáàbò bò yàn nísìnyí tí àwọn èèyàn bá fẹ́ ṣèyàn léṣe téèyàn bá dáàbò bò yàn nǹkan ò fi ní ṣe ẹnìyẹn ó ti yẹ nísìnyí báyìí nísìnyí. Níbo yẹ girama ọmọ lọ. Níbo ni girama máa lọ girama abiyamọ ni girama àwọn abiyamọ àgbàlagbà wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ń dáàbò bò ọmọ ó ti yẹ nísìnyí iná ni Yorùbá fi sọ pé ohun tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé lọ́wọ́ kò lè yé yín nísìnyí ààbò ní ìjẹun ṣàlàyé fún nísìnyí tí n bá fẹ́ fi ọwọ́ gbá Adam lórí báyìí gbà tí wọ́n wá mú ọwọ́ tó fi bo orí rẹ̀ báyìí tí ọwọ́ mi ò fi ní gbá lójú ó dáàbò bo orí rẹ̀ nìyẹn ó ti yẹ nísìnyí ààbò nìyẹn ó dàbọ̀ o. ọmọ Yorùbá lè ní o.